wọ́n ní kálukú kó lọ sọ agbẹ́jẹ́ ọwọ́ kó lọ sọ agbẹ́jẹ́ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ pé bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá Gani Adams kó wá program mi ṣe nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ kó mójútó. Olótù ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò sọ pé mò ń pa blogging bàbá Èkìtì bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò yìí lọ kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blog kíni kó rántí pé àwọn náà wọ́n ti ṣe àwọn èèyàn kan lẹ̀ Yorùbá tí ò yẹ kán tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá. Tá bá sọ pé a fẹ́ Yorùbá nation táwa mú àwọn kan ta sọ wọ́n lójú lẹ́ni constitutionally Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o it is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni. Wọ́n sọ fún pé ká tó bọ́ta pé à ń sọ̀rọ̀ a kàn ń jáde sọ̀rọ̀ torí pé àkọ́kọ́ máa ń fọ̀rọ̀ lọ àgbà àfọ̀rọ̀ lọ àgbà kẹrẹ́ àwọn bàbá sọ pé kì í ṣìnà ṣe rí kó tó di àsìkò yìí ni a ti sọ àwọn nǹkan kan tá a mọ̀ pé ó dẹ̀ máa padà ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ gbàrà tó jẹ́ òkè ìṣòro àkọ́kọ́ tí àwọn tí wọ́n wà pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n fiyèsí àti n tó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami fún rẹ̀ kó fiyèsí. Ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń kọrin pé ayé ń yọ ayé ń yọ ayé ń yọ ẹni tí wọ́n ń kọ orin yẹn fún ó gbọ́dọ̀ máa bojú wẹ̀yìn pé ṣé ayé tí wọ́n sọ pé ó ń yẹ̀wùn yìí ṣé gbogbo àwọn tí ń kọrin pé ayé ń yẹ̀wùn yìí ṣé gbogbo wọn náà fẹ́ ká ayé yẹ̀wùn kalẹ̀ tàbí gbogbo àwọn tí ń kọrin ayé ń yọ yìí ṣé gbogbo wọn nínú wọn ń dùn sí àṣeyọrí tí gbogbo wọn sọ pé ayé ń yẹ lé lórí. Èyí tó tún fara pẹ́ ni wípé ọwọ́ tí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà tó fi mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jinú ju bẹ́ẹ̀ lọ Yorùbá kẹnu ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Yorùbá mẹ̀bẹ́mẹ̀yẹ ni ọ̀rọ̀ Yorùbá. Kí n mú láti orí ọ̀rọ̀ ètò ààbò ìrù ẹkùn ẹgbẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ìrù ẹkùn tàbí kí n sọ pé látòrí Àmọ̀tẹ́kùn. Tẹ́ bá wo ìgbà tí wọ́n máa dá ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn sílẹ̀ kì í ṣe èèyàn kan ṣoṣo ló dálẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a lè pè ní ilẹ̀ káàárọ̀ òjíire àbí ilẹ̀ òòtò òjíire àbí ilẹ̀ ọmọ Odùduwà. Ẹ rí i pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá tá a lè pè ní àwọn gómìnà South West gbogbo wọn pátápátá ni wọ́n péjú náà dúró náà wà lórí ìdúró náà gbàwé gbàṣẹ gbòǹtẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ǹjẹ́ Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà ǹjẹ́ ó fúnra ẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni Àmọ̀tẹ́kùn ò ṣe wà functional láwọn South West State kan? Yàtọ̀ sẹ́kọ̀ọ́ Ondo nìkan ló make use Àmọ̀tẹ́kùn dáadáa follow by Ọ̀yọ́ State. Ọ̀ṣun náà kàn manage ẹ̀ bákan ni. Ogun State ò lò rárá. Ìpínlẹ̀ Èkó wọn ò lò rárá fún ọjọ́ kan. Wọn ò ní
Àmọ̀tẹ́kùn ò ní ọ́fíìsì ní ìpínlẹ̀ Èkó tó ń bá ní kò sí lójú iṣẹ́, kò wà functional. Ogun State kò sí, OPC ló dominate Ogun State, tẹ̀lé pẹ̀lú Àgbẹ̀kọ̀yà, Vigilante, VGF àbí kí náà ń pè wọ́n. Tá bá wá sọ pé Èkó, OPC ló dominate Èkó, VGF, Àgbẹ̀kọ̀yà, Onyabo, Vigilante, Hunters Association of Nigeria. Ẹ lè rí Àmọ̀tẹ́kùn. Now nígbà tí àwọn èyí tó jẹ́ pé ìjọba fún rẹ̀ ló gbàwé gbà ohun tẹ̀ ìjọba, wọ́n mú wọn lò. Ǹjẹ́ àwọn tí wọ́n tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Adéníyì pé ìrù ẹkùn, ǹjẹ́ wọ́n kọ́kọ́ béèrè wípé ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí ṣe a máa rí àtìlẹ́yìn àwọn èèyàn? Àwọn tó sọ pé ká máa nìṣó yìí, ǹjẹ́ lóòótọ́ tinútinú wọn ni wọ́n fi sọ pé ká máa nìṣó? Ṣé ọmọ tí wọ́n sọ pé ká kó jáde yìí, ṣé wọ́n fẹ́ kó yè àbí wọ́n fẹ́ kó kú? Ṣé wọ́n tiẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn? Majority àwọn tó wà nínú ìrù ẹkùn yìí kì í ṣe àwọn tí olóyè Sunday Adéyẹmọ fúnra rẹ̀ tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kì í ṣe pé àwọn tó jẹ́ pé wọ́n jọ òkè èmi ni mo train wọn o, ìbúra kan náà ló jọ so wá pọ̀ láti ilẹ̀. Oníkálukú wá láti ìsọ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀, láti inú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan wá láti inú Àgbẹ̀kọ̀yà, àwọn kan wá láti inú VGF tá à ń sọ yìí, àwọn kan wá láti inú Hunters Association. A rí inú àwọn tó sá kúrò nínú OPC tán sá wá síbẹ̀. Ṣé gbogbo àwọn tá wá ń sọ yìí, ṣé lóòótọ́ wọ́n wá ṣiṣẹ́ pẹ̀lú òótọ́ àti ọkàn kan? Ṣé kò sí alámí láàrin wọn? Ṣé òun fúnra ẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀? Ṣé rí Yorùbá sọ wípé tọmọdé bá ṣubú á wo wájú, tágbà bá ṣubú ẹ̀yìn ló máa wò. Kí làgbà dẹ̀ ń wò lẹ́yìn? Kí lóhun tó lè débi tó ti ṣubú? Ọmọdé tó ń wo wájú, kí ni tó tún wà wájú tóun fẹ́ lọ bá tí ò ní gbóhùn ṣubú mọ́? Àwọn ohun tó yẹ kó wò nìyẹn. Èmi rò pé ó yẹ kí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà ó yẹ kó ti ní àwọn ìrírí kan nínú àwọn ìlàkọjá ẹ̀ tó ti rí ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kọjá yẹn ti ṣẹlẹ̀. Torí pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá kò dàbí ọ̀rọ̀ ààbò ilẹ̀ kí náà ti ń pè ilẹ̀ Haúsá Òkè Ọya, kò dàbí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Ìgbò East. Àwọn tá à ń wí yìí, Haúsá, Ìgbò, tán bá sọ pé ó yá ni, tán bá sọ pé kò yá wọn ni. Ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ṣe rí? Rárá. Ìdí tí ó dẹ̀ ṣe fi rí bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, òun àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ ìrù ẹkùn tá à ń sọ yìí, ṣé gbogbo wọn pátápátá ni inú wọn konú? Nígbà tí mo gbọ́ pé olóyè Sunday lọ sí Kogi, ìgbà tó kúrò ńbẹ̀, ǹjẹ́ n tó òun àti wọ́n jọ sọ ní Kogi nígbà náà bó ṣe kúrò bẹ́ẹ̀ ló ṣe wà? Àbẹ̀wò ẹ̀ nígbà tí ìjínigbé àwọn ọmọ tí wọ́n kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ní Ògbómọ̀ṣọ́,
kí ló dé tí wọn ò ṣe àṣeyọrí nígbà tó ń sọ pé fẹ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ̀? ǹjẹ́ òun fúnra ẹ̀ tiẹ̀ jókòó bè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé táwọn ò ṣe ṣàṣeyọrí? wọn ò béèrè lọ́wọ́ ara wọn náà, torí pé ètò ààbò ilẹ̀ Yorùbá ó ní ọwọ́ àwọn kan nínú tó jẹ́ wípé àwọn tá à ń wí yìí àwọn ni wọ́n di ipò agbára mú ní ilẹ̀ Yorùbá àti ní ìbú àtòrò orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. tẹ́ ẹ bá wo òye ajagun fẹ̀yìntì tí Sheikh Gumi kò sígbà tó bá máa sọ̀rọ̀ á ní ìjọba mọ gbogbo àwọn onísùmọ̀mí, àwọn apanijayé àti àwọn tá a pè ní x-men yìí. ìjọba mọ olúkúlùkù wọn pẹ̀lú orúkọ wọn, ìjọba dẹ̀ mọ location gbogbo wọn. báwo ni ìgbà tóun fúnra ẹ̀ tó kó àwọn ọmọ ogun ẹ̀ tán náà ń wá àwọn ọmọ tán jí gbé lọ, báwo ló ṣe jẹ́ pé location ibi tí drum tán ń lò tó ń sọ fún wọn kán tó débẹ̀ àwọn èèyàn yẹn ti ń kúrò ńbẹ̀? ó dàbí ọlọ́pàá tó fẹ́ lọ ká olè mọ́, wọn ló lè ń jà níbi kan gbà tó wà ń lọ́bẹ̀ ó wá tan sìnrìn ó ń pariwo, kó tó débẹ̀ olè tó fẹ́ lọ mú ó ti wà láti pé ọlọ́pàá ti ń bọ̀. The nearest escaping route ló máa wá láti sá lọ. ìyẹn ẹgbẹ́ kan. kí ló ṣe wá jẹ́ pé nígbà tí ìjọba fẹ́ lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ òun náà ìjọba ní wàhálà kankan tán fi dé location ibi tán gbé wà, tí wọ́n dẹ̀ rí àwọn ọmọ yẹn àtàwọn olùkọ́ tán jí kó tán kó wọn lọ́fẹ̀ẹ́ lófò láìsí ìtàjẹ̀ sílẹ̀ kó tó rí wípé ọ̀rọ̀ wá yíwọ́ padà nígbà tán àwọn èèyàn àkàn ti kó àwọn èèyàn kúrò ńbẹ̀ tán kán tó bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn agbésùmọ̀mí. ṣé àwọn tí wọ́n ń sọ fún Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣàpé má nìṣó, ṣé kò mọ̀ nǹkan kan ò tí ì sọ fóun fún rẹ̀ pé ngbà míì wọ́n ń kó ọrún ṣiṣẹ́ sínú apó fún wọ́n dẹ̀ fọ̀fà lé lọ́wọ́? gbogbo wa pátá la mọ̀ pé ọrún tó ti ṣẹ́ ò lè ṣiṣẹ́ kankan. ó yẹ kóun fún rẹ̀ kó fura pé ìrìn àjò ètò ààbò ilẹ̀ Yorùbá ó léwu nínú. èyí tí ó wá ṣe pàtàkì ní ìlú Ìlọrin tó lọ kọjá yìí. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nìkan kọ́ ló kọ́kọ́ gbéra ìlú Ìlọrin. ẹni tó kọ́kọ́ gbìyànjú ìlú Ìlọrin pé ká lọ fọba jẹ nílùú Ìlọrin tèmi wà ń bẹ̀ lọ́dún náà, òun ni ààrẹ Ìgè Abíọ́dún Adams, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́. amúra gidi lọ́dún náà, ó dà gbogbo ètò àti fi ọba jẹ sídìí àpẹ ti pé. ṣèbí àwọn kan nílẹ̀ Yorùbá náà kúrò náà lọ sọ fún Emir ìlú Ìlọrin pé wọ́n fẹ́ wá fi ọba jẹ lẹ́yìn ìgbà tí ìpàdé yẹn ti parí. ó ní ìtọ́jú rí lọ́dún náà. ǹjẹ́ tó bá jẹ́ wípé kò sí dàrúdàpọ̀ yẹn nígbà náà tí kò sí pé Alámì lọ ṣáájú OPC Gani Adams lọ́dún yẹn lọ́hùn, tí Gani Adams fúnra rẹ̀ ò tí lálàpọ̀ òun máa di ààrẹ ọ̀nà kakanfò, tó bá jẹ́ pé ayé ti di ayé social media báyìí ni ìṣẹ̀lẹ̀ yẹn á wà lákọsílẹ̀. ṣùgbọ́n láìsí social media àkọọ́lẹ̀ wà lórí àwọn kan tó wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn, ká má fi igbá kan bọ̀ kan nínú. ìgbésẹ̀ yẹn dájú, ètò yẹn pé. ṣùgbọ́n gbàtà Adéyẹ ń kọrin a lè wọ̀lú Ìlọrin mọ́ lọ́dún náà. gbogbo ètò tí wọ́n ṣe sílẹ̀ wọ́n dàbàrú ètò náà mọ́ àwọn ọmọ Yorùbá tó lọ lọ́wọ́ ni.
torí ká tó dẹ́yẹ ń kọrin àwọn tọ̀hún náà ti múra sílẹ̀ pam. ìyẹn ẹyọ kan. now kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún ẹ kó tó gbéra ìlú Ìlọrin, ṣé lóòótọ́ gbogbo àwọn ọba aláyé gómìnà tó lọ bá tó fẹ́ lọ sọ pé òkè afẹ́ wá jà, afẹ́ wá gbèjà Yorùbá, afẹ́ wá bá àwọn agbésùmọ̀mí wí, afẹ́ wá bá àwọn ajínigbé wí, afẹ́ wá bá àwọn tó ń fipá wọlé pa àwọn èèyàn, afẹ́ bá wọn wí? ṣé lóòótọ́ làwọn ọba aláyé ilẹ̀ gómìnà yìí kò sí àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn àtàwọn Fúlàní? àwọn ọba tí wọn ò gbà fún Fúlàní ní ilẹ̀ gómìnà, àwọn ọba yẹn náà ò lè dúró lù wọn. ṣe mọ̀ pé bá a ṣe ń sọ pé àwọn ìlú kan tú kò sáwọn ọba aláyé yẹn lé, àwọn ọba aláyé kan ò fi ìṣẹ́jú kan kúrò ní ààfin wọn. àwọn àtàwọn ìyàwó àtàwọn ọmọ wọn wọ́n ń jáde wọ́n dẹ̀ ń wọlé láyọ̀. kí nìdí? wọ́n ti ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn tá à ń pè ní àwọn agbésùmọ̀mí yìí. mo agree pẹ̀lú àwọn Sultan tìlú Sokoto. lóòótọ́ kò sí ẹ̀yà tá a máa túwò tá à ní rí oníbàjẹ́ ńbẹ̀. mo agree pẹ̀lú ẹ̀ pé kì í ṣe gbogbo Fúlàní náà lọ dáràn. ẹ má ṣe mí gbọ́ o, tá a bá wo fídíò àwọn tá à ń pè ní Fúlàní, àwọn agbésùmọ̀mí, àwọn tó ń pa àwọn èèyàn yìí, púpọ̀ nínú wọn kì í ṣe Fúlàní Nàìjíríà, Niger, Chad, àwọn ẹ̀yà kan ní Júkù, Burkina, àwọn tó wá láti àwọn Southern Sudan, àwọn Sudan, bẹ́ẹ̀ ni wọ́n. ẹ rí i pé majority of them tó bá ń sọ̀rọ̀ ńgbà míì Faransé náà máa ń sọ jù àti Lárúbáwá. ìdí nìyẹn tí mo ṣe lẹ́gbẹ̀ẹ́ kan mo gbà pẹ̀lú ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ pé kì í ṣe pé torí pé àwọn kan ń dáràn ká wá categorize gbogbo àwọn Fúlàní ẹ̀ pé ọ̀daràn. ó dàbí pé kí Yorùbá kan lọ dáràn bí kan sì ká wá sọ pé gbogbo Yorùbá tó kù ọ̀daràn ni wọ́n. àbí ká sọ wípé Yíbò kan lọ dáràn ká wá sọ pé gbogbo Yíbò tó kù ńkọ́ ọ̀daràn ni wọ́n. ṣùgbọ́n Yorùbá kan sọ pé ẹrú kan ló máa ń mú ní bú ìgbà ẹrú. nígbà tẹ́rú kan tán bá wọṣọ sí lọ́rùn tó wá bọ́ àbí tó gbé aṣọ yìí tán wọ̀ fún tó wá gbé lọ sórí àkìtà àbí tó fún lóúnjẹ tán tó wá lọ ń jẹ àjẹkù tán gbé lẹ̀. ṣé mọ̀ pé tán bá máa sọ̀rọ̀ wọn á ní ẹrú ni, kò lè ṣe kó má hùwà ẹrú. òun ni ọ̀rọ̀ àwọn Fúlàní yìí. ṣé gbogbo àwọn tí wọ́n ń gbésùmọ̀mí yìí, ṣé gbogbo àwọn tó ń wọlé lọ pa àwọn èèyàn wa yìí, ṣé lóòótọ́ Fúlàní ni gbogbo wọn? ṣé ẹ mọ̀ wípé àwọn ẹ̀yà Yorùbá wa náà ti darapọ̀ mọ́ òwò burúkú, òwò ajínigbé, òwò káfipá lọ gbé àwọn èèyàn? àwọn kan náà ń fún àwọn Fúlàní ní information náà. ṣé ẹ mọ̀ pé inú ilé téèyàn ò sùn lánàá ò ní wọn mọ̀ ṣe tilẹ̀kùn bẹ̀. òun lọ rọ àwọn ọba aláyé ilẹ̀ gómìnà. létí ò bá sí ọwọ́ onílé ni. olè ò ní wọlé jà. tó bá wọlé wájà aléwu nù. àlejò onímọ̀rí tí wọ́n ń sọ. àlejò tó wọlé ní tó ń sọ olótù tó wá ń sọ pé àfọ́jú ẹ̀dìẹ ni wọ́n sè sínú ṣáàsùn. onílé ló máa sọ fún ẹnu wà ń bẹ̀ ńgbà tán pẹ́ ẹ̀dìẹ ló máa sọ fún. báwo ló ṣe fẹ́ mọ̀? nígbà tá àlejò wọlé dé tó wá sọ pé abuké lẹ́sìn sínú sàárè ń bẹ̀ yẹn kò sí ìlú o. àwọn kan náà máa sọ fún pé abuké la bò mọ́lẹ̀ síbẹ̀. ní ilẹ̀ gómìnà tá à ń wí ní ìparapọ̀ èèyàn kan ṣoṣo òun ni ọba kí náà ti ń pe ìlú yìí ní Kwara State, ọba tó bẹ̀rẹ̀ agídí pẹ̀lú wọn yìí tó sọ pé òun tí ìjọba ìpínlẹ̀ Kwara tí wọn ò fún lówó oṣù ọba Yorùbá yìí tí ọba Sàó ní ọ̀nà kí náà ti ń pè ní ọ̀nà Jẹ́bà lọ́hùn. ọba yẹn nìkan ṣo ló takú ló sọ pé òun ọba aládé lòun ò dẹ̀ ní tẹríba fún Emir ìlú Ìlọrin.
tẹ́ ẹ bá wòye àwọn kinní kan Kwara State heritage, àwọn tó ń dáàbò bo àṣà ilẹ̀ Kwara, àwọn kan wà àwọn ní kinní kan emirate kinní kan ni wọ́n. Gbogbo àwọn ẹgbẹ́ tá à ń wí yìí, tá a bá wò wọ́n dáadáa, Fúlàní ni wọ́n. A ní àjọṣepọ̀ kankan pẹ̀lú wọn. Tí a bá sọ pé ẹgbẹ́ Yorùbá kan fẹ́ lọ gbèjà àwọn tó wà nílẹ̀ Kwara, àwọn gómìnà tó jẹ́ ẹ̀yà Yorùbá tán fọ̀ sí Kwara o, ẹ jẹ́ ká mú láti bí. Irú ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ìwádìí tó tó. Kí ni ìwádìí yẹn? Mo ti sọ̀rọ̀ yẹn rí nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan pé à ń sọ pé a fẹ́ gba Yorùbá lẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá kan wọ́n ń gbéra wọn lọ ń fẹ́ yàwó Fúlàní. Yàwó Fúlàní tó dẹ̀ fẹ́ kó ń ṣe àwọn Fúlàní lásán, àwọn ọmọ ọlọ́lá àti ìjòyè ìlú Fúlàní ló ní àwọn ìyàwó tó ń fẹ́. Ẹyọ kan nínú wọn òun ni ọba wa Olúwo, ọba Abdulrasheed Telu. Now nígbà tó ń sọ̀rọ̀ nígbà yẹn pé tán bá lé Fúlàní ní gbogbo ilẹ̀ Yorùbá pé ilẹ̀ Ìwó ṣe kí ni, ó gbà wọ́n kán máa bọ̀. Gbogbo ẹgbẹ́ tá a sọ pé wọ́n à ń jà láti gba Yorùbá lẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ agbésùmọ̀mí, ta ló sọ̀rọ̀? Tí a bá dẹ̀ palẹ̀ ká tó la fẹ́ pejò, ejò á bùyàn ṣan o. Tí ẹgbẹ́ kan ń tèmi fẹ́ kí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣàkódìmúlẹ̀ ni, tẹ́ ẹgbẹ́ kan bá lóun fẹ́ jà fúnlẹ̀ Yorùbá, láì correct àwọn ọba aláyé yẹn, láì kọ́kọ́ sọ pé àwọn bàbá wa tó ń gbàbọ̀dé láti inú ilé yẹn pé a tako ìbọ̀dé wọn, ẹgbẹ́ yẹn ò lè ríṣẹ́ kankan ṣe o. Ẹ̀dì yẹn mú. Now ó yẹ kí àtúnṣe tó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàfún rẹ̀ kọ́kọ́ ṣe ni pé kó kọ́kọ́ erase impression tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kúrò. Torí pé n tó wà lọ́kàn àwọn èèyàn ni pé ìrù ẹ̀kùn kò ń ṣe ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó máa wá gba ilẹ̀ Yorùbá sílẹ̀, bí kì í ṣe pé wọ́n dálẹ̀ fún ilẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá tó fẹ́ jà fún. Now gbogbo ìlú tó bá dẹ̀ ṣàbẹ̀wò sí èròǹgbà àwọn kan sì dúró lórí pé ó ń fẹ́ àtìlẹ́yìn àwọn ìlú yẹn láti lè rí wípé ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá tá a pè ní Odùduwà nation pé kó lè wáyé ni. Ẹ rí i pé tí àwọn Ìlọrin yẹn ń tẹnu mọ́jù ni wípé ìdátún tó dá sílẹ̀ tó sọ pé òun fẹ́ fi wá jà fún àwọn yìí, ó ti ní ọwọ́ kan pé kí Yorùbá máa lọ nínú. Ọwọ́ kan tó dẹ̀ nínú yẹn, èrò yẹn wà lọ́kàn àwọn èèyàn kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá náà pé kò sí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbánà síwájú sí bí kì í ṣe wípé nítorí ìjàǹgbara ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn bàbá tó yẹ kán jẹ́ àwọn bàbá tán lè dúró tán lè ṣe agbátẹrù kínní yìí tó lè fi ṣeé ṣe níbi tán ti lè sọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ fúnra ẹ̀ ò lè yọjú síbẹ̀, tí àwọn kan nínú àwọn tá a pè ní àwọn Oòduà nation tí wọn ò ní lè sọ̀rọ̀ tó hàn lè pè wọ́n síbẹ̀, tó yẹ pé àwọn bàbá yìí náà máa ṣe agbẹnusọ. Àwọn bàbá yìí ní èèyàn púpọ̀ nínú àwọn tó wà nínú bloggers tó jẹ́ pé Yorùbá nation yìí náà máa kọ́kọ́ ń dojú sọ, náà máa ń sọ̀rọ̀ burúkú sí tán bá máa ṣe ètò wọn. Kò sí prógráàmù àwọn tó ti wà nínú Yorùbá nation tẹ́ máa wò tó yẹ kí wọ́n máa lo ètò wọn láti ṣe àtúntò àti àtúnṣe àwọn nǹkan àti ọ̀rọ̀ táwọn kan ti fi balẹ̀ jẹ́ nínú Yorùbá nation tẹ́lẹ̀. Wọn ò ṣe bẹ́ẹ̀. Tí majority wọn bá tẹ́lómi bá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí, ó lè ní onírìṣà ṣe kinní kan ìfìrìn ìgbọ̀nyìn, ẹnìkan lè ní Aláké ṣe kinní kan ìfìrìn ìgbọ̀nyìn, ẹnìkan lẹ̀ Yorùbá ṣe báyìí ìfìrìn ìgbọ̀nyìn. Tá a bá ń bú ẹtù, orí a máa ra wò. N tó yẹ tèmi gbàgbọ́ ni wípé ó yẹ kọ́kọ́ ṣe àtúntò irú ẹkùn yìí, purpose tí wọ́n ṣe dálẹ̀ ni
ó yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation gédégédé, ó yàtọ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ètò ààbò báyìí náà dálẹ̀ fún. Ìbéèrè táwọn èèyàn ń bi mí olótùú tẹ̀bẹ̀ lọ́mi tí mo sọ pé kò tí ìyá ta fẹ́ sọ̀rọ̀ lé lórí, wọ́n ń bi mí tí èmi ò tí ì lésì. Ní tí mo dẹ̀ ń sọ fún àwọn èèyàn tó ń bi mí ni pé mi ò tí ì rí ibì kan ṣó pàtó báyìí tí ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ City Boy tó ti gbé ìwé ẹ̀rí lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́wọ́ pé gbà àgbé ètò ààbò ilẹ̀ Yorùbá lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n tí Adéyẹmọ Ìgbòho Òòṣà bá ń sọ̀rọ̀ á ní wọ́n ti gbé ètò ààbò ilẹ̀ Yorùbá lé òun lọ́wọ́. Nígbà tí mò ń tẹ̀lé ìfọ̀rọ̀wọ́rọ̀ kan nígbà tó kó àwọn ọmọ tó kó l'Ógbómọ̀ṣọ́, mo rántí wípé agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti àwọn abẹnugan kan àtòun fún rẹ̀ wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pé kó jẹ́ kí òun ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò, ọlọ́pàá, sójà, air force, navy, àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò nílẹ̀ yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí àwọn èèyàn tún padà tún bi mí pé tó bá jẹ́ pé lóòótọ́ ìjọba àpapọ̀ ti fún ní ìwé àṣẹ, kò nílò ẹ̀bẹ̀ látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ kankan, ju wípé n tó kàn máa sọ ni pé àwọn tó wà ní ìdí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà lókè, wọ́n á kàn pé gómìnà ìpínlẹ̀ yẹn àti àwọn tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé a ti fún lágbájá ní ìwé àṣẹ o, ó ní àǹfààní láti bá àwọn ẹlẹ́ṣọ́ ààbò gbogbo tó bá wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣiṣẹ́ papọ̀. Ìyẹn á jẹ́ pé àṣẹ ti wá látòkè. Àwọn àmọ̀tẹ́kùn tá à ń wí sí, tí àmọ̀tẹ́kùn kan bá dáràn níbì kan, ìpínlẹ̀ náà máa rìfẹ́ sí. Àbẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀, nítorí pé ìwé àṣẹ tí wọ́n fún wọn ọwọ́ gómìnà ìpínlẹ̀ ló ṣe kíni ló dé sí, kì í ṣọwọ́ individual. Nígbà tó máa dá àmọ̀tẹ́kùn sí, tó máa dá ìrù ẹkùn sílẹ̀, tí ìrù ẹkùn máa tán sọ pé ó gba registration tí wọ́n ṣe, gbogbo iṣẹ́ tá a bá dálẹ̀ ní Nàìjíríà ló máa ní CAC. Iléeṣẹ́ tó ibi irú iléeṣẹ́ wa tẹ wà ń bí ìsìn ilé ajé multipurpose, a ní ìwé àṣẹ láti ọ̀dọ̀ ìjọba. Tán máa wá orúkọ wa dọ́dọ̀ wọn, tán dẹ̀ máa rí. Bẹ́ẹ̀ náà ni mo ṣe rò pé ìrù ẹkùn náà ṣe rí. Ìyẹn ò túmọ̀ sí wípé ìjọba ti fún wa ní ìwé àṣẹ pé gbogbo ètò ilẹ̀ Yorùbá ó wà lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tí irú nǹkan bẹ́ẹ̀ bá máa ṣeé ṣe ní ìgbàgbọ́ tèmi, ó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àsìkò yìí ló yẹ kó ṣe ètò àlàáfíà ìrẹ́pọ̀ láàrin gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ àjàjàǹgbara ní ilẹ̀ Yorùbá. Torí pé òwe Yorùbá sọ pé àìrìnpọ̀ ló máa ń jẹ ọmọ ejò níyà. Tọ́ka bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí sèbé tó tẹ̀lé, tí àgbà òjòlá tó wá ń wọ́ ruru bọ̀ lẹ́yìn, kò sí bàbá ńlá kú ẹni tó máa lọ yọ ọ̀pá bóun fẹ́ pọ̀ ọmọ ejò. Kẹran kó wá gbéra ń sìn kí ẹkùn ó ṣáájú, àmọ̀tẹ́kùn tẹ̀lé, kìnìún olóòlájù, ìkòkò wọ́n wá kóra wọn, wọ́n wá tò lọ́wọ́wọ́, ọdẹ tó máa yìnbọn sí wọn á múra o. Ṣùgbọ́n kò sí ìyẹn ń bẹ̀. Àwọn bloggers tó wà nínú Yorùbá Nation tó wà nínú team Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọn help situation rárá àtọ́. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ n tó wà nílẹ̀ Yorùbá, odò ogun ilẹ̀ Yorùbá fúnra ẹ̀. Tẹ bá lọ wo gbogbo ìtàn ilẹ̀ Yorùbá, àwọn akọni ilẹ̀ Yorùbá tẹ́ pé omi yẹn gbé lọ tán padà mọ́ ló pọ̀ jù. Àwọn tán jàjàbọ́ wọn ò tó nǹkan kan. Kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wo ẹ̀yìn wò. Ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara, èmi mo ní òye Kwara díẹ̀, mi kì í ṣọmọ ìlú wọn, ṣùgbọ́n mo rí wípé
tí àwọn emir ìlú Ìlọrin tán bá pinnu, tán bá ti lè sọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba òkè, ó lójú ẹni tó máa yí padà o, ó lójú ẹni tó máa yí padà. Ẹ jẹ́ kí nǹkan kan wà lákọọ́lẹ̀ pé mi ò sọ o pé ẹgbẹ́ ìlú ẹkùn wọn ò ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá o, ṣùgbọ́n ǹjẹ́ ìbéèrè táwọn èèyàn ń bi mí tèmi ò tí ì rí ìdáhùn sí, mi ò lè sọ bóyá lára abala àríwísí tá a bá rí àwọn tó ń comment lórí live yìí. Nǹkan ẹyọ kan ni pé ǹjẹ́ ẹnìkan ṣó lè provide wa yálà fídíò, fọ́tò, ìpéjọpọ̀ tá a bá máa fa ètò ààbò gbogbo ilẹ̀ Yorùbá sọ́wọ́ ẹnìkan, kì í ṣe láàrin inú ilé pẹ̀lú èèyàn méjì. Gbogbo àwọn abẹnugọ́ ilẹ̀ Yorùbá ló máa wà ń bẹ̀, àwọn ọba aláyé kọ̀ọ̀kan máa wà ń bẹ̀, àwọn ọ̀tọ̀kùnlú kọ̀ọ̀kan máa wà ń bẹ̀. Ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu, èèyàn tó ní làákàyè tó pọ̀ ní bàbá tá à ń wí, wọ́n máa ṣe ní gbangba yàwù pé ẹ̀yin ọba aláyé, a fẹ́ fi ètò ààbò ilẹ̀ Yorùbá, ìwé àti àṣẹ pé lágbájá máa báṣẹ́ ẹ lọ, òun la fẹ́ gbélé lágbájá lọ́wọ́ yìí. Ẹ̀yin kan máa dúró, àwọn kan máa dúró bíi rẹfúrí, àwọn kan máa dúró gẹ́gẹ́ pé àwọn kan máa dúró bíi adúró fún ọmọ ni, ọmọ wa ni, àgbà pé gbogbo ètò ààbò ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó bá kù ilẹ̀ Yorùbá, òun nìkan máa bá ṣiṣẹ́ papọ̀. Ìjọba ò ní dìídì gbé ètò ààbò gbogbo ilẹ̀ Yorùbá sọ́wọ́ ìpínlẹ̀ ẹyọkan ṣogbọ́n wọn ní dá ṣe ní inú ilé ní ìdákọ́ńkọ́. Wọ́n máa pe gbogbo àwọn tí à ń pè ní abẹnugọ ìpínlẹ̀ kan ṣo tó fẹ́ gbé ètò ààbò ẹ̀ léyàn lọ́wọ́, ìyẹn tá à ń pè ní àwọn shareholders. Ṣé mọ̀ pé tó bá fẹ́ ṣètò ìdìbò, wọ́n máa ránṣẹ́ sí gbogbo àwọn ọ̀tọ̀kùnlú, wọ́n máa ń ṣe shareholders meeting. Bẹ́ẹ̀ náà lọ́lọ́pàá máa pè wọ́n kó tó di pé tí ìbò bá kù díẹ̀, wọ́n á ní kó wá tọwọ́ bọ̀ ìwé àdéhùn pé kò ní sí wàhálà. Wọ́n bá máa gbé ètò ààbò lé àwọn èèyàn lọ́wọ́, wọ́n ṣe máa ń ṣe é nìyẹn. Ẹ bá wo gbà tí Àmọ̀tẹ́kùn máa wáyé, àwọn ọba aláyé ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ paramount ruler, tí kì í ṣe ẹyọ méjì, tí ń ṣe mẹ́ta ní stéètì kọ̀ọ̀kan, gbogbo wọn náà péjú pésẹ̀ àtàwọn gómìnà. So ṣe rí, ẹ má ṣì mí gbọ́ o, mo mọ̀ pé èyí tá à ń sọ yìí àwọn kan máa ṣì gbọ́ ọ̀rọ̀ burúkú dẹ̀, mo mọ̀ pé àwọn kan wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tó yẹ pé àwọn náà àwọn kan tó dàgbà sílẹ̀ Gẹ̀ẹ́sì yẹn wọ́n máa ń sábà ń fi èdè àbùkù ránṣẹ́. Ṣùgbọ́n àwa mi ò ní parọ́, mi ò ní fi gbá kan bọ̀ kọ́nú tí máa sọ tọ́mọ mi máa bè lọ́mi pé dádì mi ṣé lóòótọ́ ni wọ́n gbogbo security South West ọwọ́ Sunday Igboho ló wà, tí mi ò ní lè sọ authoritatively pé bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá máa gbérú ẹ̀ lé èèyàn lọ́wọ́, ìjọba máa ṣe kí ni? Ẹ rí i pé nígbà tí Sunday Igboho lọ sí Ìgbòho tó jẹ́ ìlú abínibí ẹ̀ gangan, ẹ rí i pé àwọn Fúlàní Ọ̀yọ́ state wọ́n kọ lẹ́tà sí gómìnà Mákindé pé kó kìlọ̀ fún Sunday Igboho. Wọ́n kọ lẹ́tà sí ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ rí i pé ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fúnra ẹ̀ sọ pé àwọn ò fẹ́ gbọ́ kí anybody obedient kan kinní kan Àtíkù kan kó wá campaign lẹ́ Yorùbá. Ṣé mọ̀ pé níbi ọ̀sẹ̀ tó kọjá ń sìn kí náà ti ń pè Òbí ó wá sí Ìbàdàn. Ẹ wo àdúgbò èrò tó jáde láàrin dísẹ́mù Ìbàdàn láti rí àwọn ẹgbẹ́ àjàjàǹgbara kan tó jẹ́ ti Yorùbá tí wọ́n ṣe ìwọ́de tó ń sọ pé anybody tó bá tó bẹ́ẹ̀ kó bọ́ta kó sọ pé Àtíkù àbí Òbí ò ní wá campaign ní ìlú Ìbàdàn. Ṣé mọ̀ pé kì í ṣe ará àtàmọ́, àwa ara wa. So ẹ má jẹ́ ká sọ pé torí pé a fẹ́ tẹ̀lé èèyàn kan ká wá gbé nta gbé dání, ká wá gbé kọjá ìwọ̀n tó wà lọ́wọ́ wa.
torí pé ìrírí táwa ti rí ni wípé ìjọba tó wà ń ta yìí kì í ṣe títí láéláé, ó máa ṣe fún sáà kan, ó máa kó gbá wọlé. Tí ìrù ẹkùn bá máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìrù ẹkùn, kó wá àjọṣepọ̀ láàárín àwọn tó wà nílẹ̀ Yorùbá, kán sọ̀rọ̀ àsọyé, kán wá àjọṣepọ̀ láàárín àwọn àti àwọn tí dúkù ti wà láàárín òun àtàwọn Sunday Adéyẹmọ fúnra ẹ̀ nígbà ayé Yorùbá Nation, kí ààyè kó lè gba ẹgbẹ́ yẹn, torí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kì í ṣe ìjẹ́ ẹgbẹ́ ẹyọ kan tí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Ìlọrin, ìmọ̀ràn ni wọ́n bá fẹ́ kán gbà. Àwọn tí wọ́n ń fìyà jẹ àwọn èèyàn wọn nílùú Ìlọrin ni àwọn ọba ilẹ̀ gómìnà kan tó jẹ́ wípé tàpò wọ́n ṣe máa jẹ́ èèyàn ni wọ́n ń dù, àtàwọn olówó kọ̀ọ̀kan níbẹ̀. Torí náà kí olóyè Sunday kó ro n tó ti ṣẹlẹ̀ lẹ́yìn wá, kó wá dáàbò bo ohun tó wà lọ́wọ́ ẹ̀. Ìmọ̀ràn tèmi nìyẹn o, kí tó bá lè gbà á ó máa dáa. Ṣùgbọ́n èyí tí mo sọ yìí, mo kàn sọ láti a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa, kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá ó fi pàdé lọ́jọ́ òmí, ó dàbọ̀.